fún Ọlọ́run. Alhamdulillah. Ayin Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi ní bí ìṣẹ́jú kàṣíwéjì ká tó lọ bí àdúrà. Ìgbà tí Àlífà Lukman ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, kò sí nǹkan láyé tí múlu dàgbà, kò sí nǹkan láyé tó lè múlu tòrò, kò sí nǹkan láyé tó lè múlu ga, kò sí nǹkan láyé tó lè múlu da, kò sí nǹkan láyé tó lè múlu sẹ́kù. Kó dàgbà, kó tòrò, kó ga, kó sẹ́kù, iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Nǹkan ọ̀kan ni kí ni nǹkan náà? Wádà. Unity ní múlu tòrò, unity ní múlu dàgbà, unity ní múlu ga, unity ní múlu sẹ́kù. Islam ó jẹ́ ká mọ̀ yí pé níbi unity yẹn tí ìrẹ́pọ̀ bá wà, tí ìjọsìnpọ̀ bá wà, yìí máa fa orí púpọ̀, orí tọ́pọ̀ ní máa fà wọlé ká fọwọ́sowọ́pọ̀ ká fọwọ́sọ̀kan. Nítorí mo bọ́lọ̀ ń ṣe máa pín ìlú bá wà báyìí lọ́ọ̀yà àwọn kan yóò nu ọmọdé lówó, ìlú bá wà báyìí lọ́ọ̀yà àwọn kan yóò nu ọmọdé alágbára, ìlú bá wà báyìí lọ́ọ̀yà àwọn kan yóò nu ọmọdé onímọ̀, ìlú bá wà báyìí lọ́ọ̀yà àwọn kan yóò nu ọmọdé aláṣẹ, ìlú bá wà báyìí yóò wáyà àwọn kan ọ̀wá nínú kankan. والليل إذا يجزى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى. حياكم الله. Àwọn tí wọ́n ní unity tí wọ́n jẹ́ jẹ̀mọ́ àti wọ́n fẹ́ wọn ṣọ̀kan. Ọlọ́run ọjọ́ Ọlọ́run lójú pé èèyàn ní Ọlọ́run wá kí wọn. Lọ sí sọ́ọ́dọ̀ rìfátì lọ́wọ́ bá mi wo kàràkàrà áyà kẹwàá. Àwọn èyí tíìmù ni wọ́n, àwọn èyí ìjọ ni wọ́n. Ọlọ́run wá ní pé ká ṣe jẹ́jọ́ yìí ká gbọ́dọ̀ yìí. Ìdàlẹ́dínà Yúbà ìwọ́nàkà. wọ́n bá lọ́pọ̀ ní. Ìgbàmọ́. Wọ́n kóra wọn jọ. Ìdàlẹ́dínà ọlọ́run kóra wọn jọjá sí ibẹ̀. Yúbà ìwọ́nàkà. Wọ́n fẹ́nu ṣọ̀kan gbọ́dọ̀ rẹ̀ àdábì wọ́n ṣe pé ibi àwa yìí á mọ̀ tẹ̀lé ọ. Àwa yìí á ṣe tiẹ̀. Àwa yìí á dúró tì ọ́. إنما يبايعون الله يد الله فوق أيديهم. Wọ́n kọjọ ẹ̀rọ sọ̀kan ni. Ọlọ́run ló wù mí. إنما يبايعون الله Ànábì kì í fún mi lọ́wọ́. Ànábì kì í bá ṣe dé èmi ni. يد الله فوق أيديهم. فوق أيديهم. Ànábì sọ pé ẹ̀dùnlá àjẹmá ọwọ́ Ọlọ́run ó wà pẹ̀lú jẹ̀má ni. Ibi jẹ̀má àwọn lẹ́tìlẹ́sẹ̀ lẹ́tìlẹ́dá. Ibi jẹ̀má lẹ́tìlẹ́sẹ̀kù. Ibi jẹ̀má lẹ́tìlẹ́dàgbà. Ibi jẹ̀má ìlú ti lè tòrò. Sọ wá ní jẹ̀má òun. Ọlọ́run fún wa báyà ní wa. Àti wo jẹ̀má tọ́ da. Gbogbo jẹ̀má kọ́ ló dá wa. Sọ àgbọ̀nyẹ́ jẹ̀má lọ tì wọ́n. Ọlọ́run wá tún rí jàmá mi sọ pé jàmá ni wọ́n ní gbangba àmọ́ wòye ṣe jàmá nínú. Jàmá ni wọ́n nípa ìgbà ìgbà ọ̀gá tí wọ́n bá yìí wọ́n ti bọ̀. Àmọ́ bí bá ti ní wọn ọ̀dọ́kọ̀ láyà tí wọ́n ní sọ́ọ̀tù rẹ̀. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا wọ́n dàgbà kò jẹ́ ní wọ́n tún ló kù sàkà. Ọlọ́run ní wọ́n papọ̀ lọ́nà ìmọ̀lẹ́tọ́. Àbúrò sàtà. Ẹni wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ni bá ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìdí òní sọ. Ẹni ọ̀pápọ̀. Ọlọ́run ní unity tó ń sọ àwọn tẹ́ ẹ bá papọ̀ níta ẹ papọ̀ nínú. Ẹ má fẹ̀ ní dènà ara yín. Nìkan fẹ́ fojú wo pé nínú ìjọ nínú ìlú nìkan náà ní agbọ̀rọ̀kọ́ bí. Ìlú tẹ bá fẹ́ dẹ́gbà, ìjọ tẹ bá fẹ́ dẹ́gbà, ìlú tẹ bá fẹ́ tó, ìlú tẹ bá fẹ́ ga, ìlú tẹ bá fẹ́ sẹ́kù, àbí ìjọ tẹ bá fẹ́ sẹ́kù, mẹ́rin yóò gbọdọ̀ sí mẹ́. Alákọ̀ọ́kọ́, ó ní kíkọ́ àkọ́kọ́, tó bá ti fi lè wà níbẹ̀ kò ní sọ̀síìtì. Tóbi tó bá ti mú tó bá ti lè wà níbẹ̀ kò ní sọ̀tí níbẹ̀ nínú ìlú. Ẹlẹ́kẹ̀ẹ́jì tí ọ̀gbọ́dọ̀ sí nínú ìjọ oníkíni. Àlàfíláàbù. Ẹ gbọ́dọ̀ máa ya pẹ́nu. Àbíkà náà sùn. Kẹ́ máa ya pẹ́nu láàrin ara yín. Tẹ́ ẹ bá ti ń gbé nísàlẹ̀ ẹ máa fi lókè. Ẹ jẹ́ ní yọ sọ̀kan nínú ọ̀rọ̀. Àfáàlìsù. Ẹgbẹ́ nu yín kó sọ̀kan lé lọ́wọ́. Tẹ́ ẹ bá ní apẹ́ nu ẹ̀ lè bímọ ẹ̀ sì lè dàgbà. Ẹlẹ́kẹ̀ẹ́ta. Àyànàníyà. Service interest ọ̀pọ̀lọpọ̀. Tọ́ ọ bá ti máa tẹ̀lé ara rẹ jù wípé àfẹ̀mí ìlú òní dàgbà àfikún ọmọ pé gbogbo tó náà bá ṣe fún ọ ó fi ọsẹ iṣẹ́ fúlù rẹ ní gbogbo tó bá ṣe fún ọ ó fi ọsẹ iṣẹ́ fáwùjọ rẹ ní gbogbo tó bá ṣe fún ọ ó fi ọsẹ iṣẹ́ fún fámìlì rẹ ní gbogbo tó bá ṣe fún ọ ó fi ọsẹ iṣẹ́ fún ilé rẹ ní ó lọ wọ láàrin wọn ní kò sí wàgbà náà téèyàn lè ṣe ìdí ọlọ́run ò lè kárí ìkẹ́ ẹ̀ lọ́ọ́ kárí o. Àmọ́ bí wọ́n ṣe ra kàn lówó bá lówó lọ́wọ́. Ẹjọ́ ọ̀pọ̀ lè gbogbo àlè mí. Àmàdúrà wa lọ ni àmà sì wó mú. Kò sẹ́ni tí ò ní jẹun. Ìdúrà sì yí wù. Kò sẹ́ni tí ò ní wọ̀sán kó yàgbé ọ̀gbọ̀n ọmọ ìdẹ́lu. Kò sẹ́ni tí ò ní délé kó yàgbé ọ̀gbọ̀n bá kú. Kó yàgbé ṣe yàrá kan. Àmọ́ bí wọ́n bá di rẹ̀gẹ̀dẹ̀ bí wọn bá ṣe ṣe fáwọn kọ̀ọ̀kan ń kì í sábà kárí bẹ́ẹ̀ olóhùn lọ sọ pé àrùn. Àwọn mi ẹbí sì mú náà àgbàgbà ọ́fíìkà lánà pàtàkì lẹ́bẹ̀ ìyàwó bẹ́ẹ̀ ìjọba òfìlẹ̀ àti dúníà. Wọ́n padà mọ́nà òfò bábà ní dáadáa ti lè yẹ tẹ́kítà bá dùn bá dọ́sùn kùnìyà. Wọ́n mọ́tò òfìkà tẹ̀yìn mímọ́ ní ẹlẹ́kẹ̀ẹ́ni tí ọ̀gbọ́dọ̀ sí láwùjọ àìgbọ́dọ̀ sí nínú ìlú tí ọ̀gbọ́dọ̀ sí láàrin mọ̀lẹ́bí tí ọ̀gbọ́dọ̀ sí láàrin ẹ̀dá sí àwọn ẹni kíni. Àyíkúndé bá obìnrin àṣà bẹ̀. Wà á ní pẹ̀lú tọ́lọ̀ bá ṣe fún ọ. Ṣé fáàrí pẹ̀lú tọ́lọ̀ bá ṣe fún ọ? Màá ní wà. Ṣé fáàrí pẹ̀lú lágbájá ni èmi lágbájá, èmi lẹ́bí lágbájá, èmi ọmọ nǹkan báyìí. Ṣé fáàrí máa ní wà? Ẹ̀jẹ̀ tó bí bọ́lá ń ṣe máa pín. Ibi tó dé lónìí ọ̀kẹ́ làkọ́kọ́ rẹ̀. Òsì ní pílóòdì rẹ̀. Pílóòdì rẹ̀ wọ́n di ọlọ́run lò. Òsì rẹ̀ lọ́kùnrin àkọ́kọ́ ní. Ó yẹ kó gbogbo ẹni tí ọlọ́run bá sọ̀rọ̀ fún tí ọ̀bá mọ́re ọlọ́run máa ń pìtà fún ni. Yóò pìtà fún pọ̀ mọ́re lọ́tọ́ lọ́n sọ̀rọ̀ fún Kárúnà tí ò mọ́re ọ wá pìtà fún. Ìnà Kárúnà. Kárúnà. Kárúnà kì í kọ̀ mí Músà.
nínú ìjọ Musa ní Kárúnà wà. وبدا عليه Ọlọ́run bá bẹ̀rù wọn rí torí tá a ṣe fún. وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة. Ọmọ tó dà ju àwa lọ, ọ̀rọ̀ máa ń sòótọ́ lórí gbogbo ọ̀rọ̀. Ọlọ́run ò torí pé Kárúnà mo rè kọ́ á ní kiri lọ́wọ́ ẹ̀ ń wọ́n lò sí. آتيناه من الكنوز Fún ní kíni náà kò ní ó sì jábọ̀ káṣù nìyà. Mo kó nǹkan tí mo kó kẹ́tì kẹ́tì ọ̀rọ̀ mi lọ́dọ̀ Kárúnà. ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة. Kọ́kọ́rọ́ sẹ́ẹ̀fù Kárúnà àwọn gìrìbá níbẹ̀ bí àwọn báńsà yẹn. Àwọn wọn máa ń gbé kọ́kọ́rọ́ Kárúnà bí tó ní kẹ́kẹ́. إذ قال له قومه لا تفرح. Ìkẹ́wádé Ojúbùwádé, ìkẹ́yà Ókóga ìtàjẹba, ìkẹ́dé Fàdídé, ìkẹ́dé Ìyàpẹ̀lúdé, ìkẹ́dé Ókú èmi, kọ̀ọ̀rántí ọlọ́run ọba tó fún wa, ọwọ́ mẹ́ta dàda, ọlọ́wọ́ ti wá sí fún yí àwọn إذ قال له قومه لا تفرح. wọ́n yọ, káwọn ọmọ yọ. إن الله لا يحب الفرحين. Gbogbo ẹni bá jẹ́ náà ẹ̀kọ́ rá, ẹgbẹ́ ọlọ́run ọba kò ní fẹ́ tọ́lá ẹ̀kọ́ rẹ̀ dá. وابتغ فيما آتاك الله الدار الآخرة Fọ̀ ní bẹ́ẹ̀ ń tọ́lá ọba fọ̀ yìí fi rọmú, wọ́n ti wá tìbọ̀ tán. ولا تنس نصيبك من الدنيا Nípa rẹ̀ láyé o. وأحسن كما أحسن الله إليك. Ṣe dáadáa tọ́lọ́wọ́ ọba gẹ́gẹ́ bó ṣe ṣe dáadáa sí ọ. Ọlọ́run kọ ìhà tó dáa sí ọ ní kéèké gbogbo ẹni tó ṣiṣẹ́ láyé ní lówó. Kéèké gbogbo ẹni tó ṣọ́ọ̀bù láyé ní dèèyàn. Kéè wá sí gbogbo ẹni tó gbọ́ láyé ní ìjọsí. Òun náà ṣe wàhálà títí yọ àwọn white meat. Yọ̀ọ̀ma bí ẹ̀ ń gbé irú lọ kéèké pé lọ sọ sí ìdílá. Ó ti ní bẹ́ẹ̀ wọ́n dà bí sọ̀sì ìgbà yìí lòun ní àmọ́ kò ní bẹ́ẹ̀. Ẹnìkan sì ń bẹ tí nǹkan kò yé tó nǹkan ọlọ́run ti wọ̀ òkè dá sọ̀rọ̀. Ayé ẹni tó wá gbọ̀n ọ̀rọ̀ ayé máa lọ bẹ̀rẹ̀ ọ̀gbọ́n fa. Òun náà gbọ́n ìgbà fífọ̀ rẹ̀ ni. Èyí tó bá dé àbí bàbá fífọ̀ rẹ̀ tó lọ sànú rẹ̀ nínú mẹ̀lẹ́bí ọba rẹ̀ nọ́mbà 1 nínú ìlú ọba rẹ̀ nọ́mbà 1 láwùjọ ọba rẹ̀ nọ́mbà 1 ọlọ́run wá ní kọ́dà fún ọ̀tajà ọwọ́ rẹ̀ jí ọkàwé ìwé gbìọ̀ òkèwù ọ̀rọ̀ náà lọ oṣooṣèlú ọdẹ tó ń bẹ̀ gbogbo ibi tó bá bára rẹ̀ ní tó lọ sí dáadáa. Òde lọ́rùn èèyàn lónìí ọpọlọ ń bá lè di àwọn ẹ̀dẹ́ ọ̀jẹ̀ dáadáa ní ọmọ àdọ́dọ̀ àwọn ẹ̀dọ́ ọlọ́run ọpọlọ ń nàró àwọn èèyàn rẹ̀ ọ ẹ̀ǹpáwọ̀ àwọn gbogbo ẹni tí bá ń rálẹ̀ wọ́n ti da wọ́n wá fà wọ́n àbọ̀ bá tún fà mí yóò tún máa fi wọ́ ó sì lọ wọ́n náà nìkan sábì ó sórí ilé mi. ọ nàró ẹ̀ bẹ́ẹ̀ tó bá nàró ẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe dáadáa ní bẹ́ẹ̀ látara dáadáa tó ṣe bá sì ń ká máa sàn. Ọlọ́run ní ọ̀pá rẹ̀ jẹun. Wọ́n wà nínú ìjọ ẹgbẹ́ aṣíbi lọ́rùn. Iná ṣẹlẹ̀, agbára wa gbé. Owó tọ́nà fún wa gbé. Gbogbo nǹkan ọ̀pá rẹ̀ jẹ́ máa bá rẹ̀ lọ́rùn jẹun. Ìnáwó aláwọ̀ ìbòlíwárí fún Mùsùlùmí náà. Ọ̀fẹ́ àwọn tí bá balẹ̀ jẹ́. Ọ̀là ìlànà òun ti tún ọ̀là ìní. Ènìyàn mẹ́ta láyé tọ́nà ọ̀bá sí pẹ̀lú ẹ̀. Tí ọ̀bá sì máa gbọ́ wá sí. Kọjá kéètì ó sílẹ̀. Ìwà tí wọ́n fẹ́ máa ń mú ní ilé àwa ni. Àwa ni. Ìwà tí wọ́n fẹ́ wù. Òun ni pé bí àdá lówó yàtọ̀ ń bá sílẹ̀ ẹ̀bù. Ìwà àdálógún lẹ̀ ló kù. Ìwà àwa ni bẹ́ẹ̀ ni ẹ bá ní ìmọ̀.
nínú tí ẹ̀dá láyé nìyẹn tí máa jẹ́ gàgà àwọn tí máa jẹ́ gàgà fún yàn tí máa bá pọ́ onídó orí náà ní tọ́ epo orí náà ní tó bá pọ̀ onídó orí náà ní tọ́ epo orí náà ní tágbára bá pọ̀ onídó orí náà ní tọ́ epo orí náà ní mẹ́tẹ̀ẹ̀ta náà wà kó fún káwọn náà owó ń bẹ ìmọ̀ ń bẹ agbára ń bẹ wọ́n wá sí wá àti wọ́n lè má bàa mi sọ yìí wò. Ìyẹn máa ń bí gbogbo ẹsẹ̀ pọ̀ tó yẹ ọ̀dọ̀ mi lọ́wọ́ àwọn kan nìkan kó ṣe mo ṣe lówó o. Àwọn alámú. Ọlọ́run wá bẹ̀rẹ̀ ìta fún un. Àwọn alámú yà alámú. Omi ló ti lọ. Tẹ́yà bá ní fẹ́ iye àyọ̀pọ̀ rá. Tí ọba fẹ́ mú lọ lọ́wọ́ tí ọ̀fẹ́ rántí ibi tí tí ń bọ̀ mọ́. Ọlọ́run wá pín ìta fún un. Pàdébàdì ọlọ́run wá kì í fún un. Ọlọ́run wá ní ìwọ̀n káàrún náà. Àwọn alámú yà alámú. Bọ́ọ̀lù. Adàlọ́ àkọlé àkọlé. Adàlọ́. Àwọn afáàní kó bá bu àgbá nǹkan kíyèsí gbogbo lọ́kọ̀ wọn bá lọ àná. Bọ́lá mọ́tò kí wá sílẹ̀ ó gùn mí. Níbi ìta ló kó lọ fún ọwọ́. Níbo ló ti wọlé fẹ́ kọ̀? Àwọn alábíà aláwọ̀. Ọ̀rọ̀ dàtọ̀ pọ̀ máa ń bí iṣẹ́ òun lọ́pọ̀ ọ̀sẹ̀ wa. Ó ti mú abọ́ ìwà ti fi gbà lórí. Lọ́kẹ̀ bàbá kú mi. Gbogbo àbáwọ̀ bá sì wọ̀ ọ̀gá ní ẹgbẹ́ kọ̀ọ̀rọ̀ nà lọ. Ọmọ wọn bá fẹsẹ̀ gbára lọ́ba bí yà. Ọlọ́wọ́ bá dé yóò kọ́rọ̀ mi yìí. Ọlọ́wọ́ bá lọ́dà owó paasi tí ò ní fèèjì. Yóò wá fọwọ́ ní fọlọ́. Ọmọ wọn máa jẹ́ iṣẹ́ fún un. Wọ́n bá fẹ́ péèlì yóò á ní ìwọ níbo ló ti bọ̀ ká ọlọ́run ní ọ̀nà ìkó mẹ́ ìlú ọjọ́ sọ fún pé ọ̀dọ̀ mi ló ti bọ̀. Ní àkùrún ní àwọn sẹ́ńtì tó ti lọ. Wọ́n ní wọ́n aṣáájú mi ní òkú bàtà wà gígàrú yàmù á. Ọlọ́run wá sí àfún àwọn tó yẹ pé àfáàdù mẹ́rin hàn. Òkú bàtà wà. Wọ́n ti agbára. Jùwọ́ kárùn-ún náà lọ, agbára náà lò tó àmẹ́wọ̀n ká lágbára síwájú rẹ̀. Wà gígàrú yàmù á. Olówó náà lò tó àmọ́ kò ń kájọ jùwọ́ kárùn-ún náà lọ síwájú rẹ̀. Wàlá yóò sì àlùwà. Wọ́n pa wọ́n lẹ́ ìsẹ́ni kankan wà bí mi kọ̀ ọ̀rọ̀ wọn. Àkàrà alákọ̀ mi fi sí láti. Kẹ́wọ́n ìmọ̀ fẹ́ lò ń bẹ̀ ní ilé tí wọ́n bá sọ ọ́ fẹ́ dàrá yé tó bá fẹ́ yàrá bọ̀ ọlọ́wọ́ pàtàkì fún ibi à mọ́tì. Yéèfín dábẹ́ tó ọba wà láàrin jàmá, àbọ̀bá wà láàrin ìjọ, àbọ̀bá wà láàrin ìlú, tó lọ ń bá wa gbé ìtọ́sọ́dọ̀ rẹ, ọ wà tìrì fún. Èyí ga jù rẹ lọ, gbogbo ẹ̀yìn tó lọ kẹ́ Ibrahim Ismail yìí ní sẹ́ni yóò fún wọn sẹ́ni kò ní wá, wọ́n ga jù rẹ lọ, kò ní dáhùn mọ́. Ara àwọn onípè wá bí àwọn onátẹ̀lẹ̀ kó bẹ̀ kò ní wá, wọ́n ní ilẹ̀ ìpínlẹ̀. Ẹ láwọn ayé kan. Èyí tẹ̀ ṣe ní ojú ẹ̀sìn ni. Ojú ẹ̀sìn ni máa ní ọgbọ́dọ̀ ga dùdú rẹ̀ lọ. Àwọn akẹ́kẹ́ bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ fi èsì má ga dùdú rẹ̀ lọ, má ga dẹ́bí rẹ̀ lọ. Ọlọ́wọ́ òfúrú láti yọ ẹ́ jáde láàrin wọn. Wọ́n á jẹ́ wọn orí wọn lára ẹgbẹ́ àti ọgbọ̀dọ̀ màmí àwọn ilé ìṣá. Jẹ́ wọn orí ọmọ wọn. Wọ́n ní ẹ̀yẹ bí wọn tó tó yìí. Ìyẹn ńlá ni wọ́n bẹ̀ wọ́n. Ọmọ wòlú yẹn náà dé àfọ́mà gbá àgbàgbà ní sọ́wọ́ olókè tó náà fi fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Ṣé wọ́n dá lọ́wọ́ fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ bíjà ní ẹ̀rọ rẹ̀? Tó èèyàn kò sí tí ń jẹ́dù èèyàn lèèyàn. Èèyàn ní jẹ́dù àwọn èèyàn pàtàkì tẹ́ bá wà nílùú ní jẹ́ ìlú. Tọ́ba tó wá sọ̀kalẹ̀ fọ́lọ́run fáàrí ọ̀pọ̀lọpọ̀ nínú ìlú lọ́rọ̀ bá tó ń ṣe fáàrí
wọ́n ti máa ń àfẹ́rí lórí ọ̀ká ní. ẹ̀sìn sẹ́lẹ̀ àmẹ́yà tẹ́lá ti sẹ́lẹ̀ àmẹ́yà tẹ́nìkan fa bí kò ní lọ ẹ̀ gbà fúnra yín ni ẹ̀ sì máa lè di ara yín. àwọn tó lọ bá kún lẹ́mọ̀ ọpọlọ mu yín ẹni kíláàsì ẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbọ́n ọpọlọ tó lọ fún wọn ẹ̀ kí ló ń sọ. ìgbà ọba aláyé yìí ẹ̀ẹ́dẹ̀gbọ́n ọpọlọ tó lọ bá fún àtọ́lọ̀ bá fún lárísìkí mú yín ẹ má yé ti lárísìkí rẹ̀. ẹ̀ló ẹ̀yin tẹ́ ní ẹ̀ma ṣe bá rí àtọ́lọ̀ bá kùn lẹ́kùn àṣẹ tó tẹ́lẹ̀gbọ́ àtọ́jà wà fà ẹ̀ló kí ló yóò dàgbà bẹ́ẹ̀ ni àwọn àtọ́lọ̀ bá kùn lẹ́kùn aládìgá máa bẹ́ẹ̀ wù ú òun ò ní ìdáná àmọ́ kò sẹ́ni tí ó mọ̀. yọ̀pọ̀ àtẹ̀jẹ̀ wá sínú ìlú àmọ́ kò ní àmọ́ mọ̀yàn ẹ̀gún tiẹ̀ tó lọ kú nù ọmọ yẹn kọ́dà nù ló torí ẹ̀kọ́ máa dà bọ̀. yọ̀pọ̀ tó ń ta ìtara àdínú jọ pé kọ́sá dàrú lọ́wọ́ bá tẹ́ tó lè dàrú rẹ̀ wá bú sùúrù pèsè sùúrù tó yẹ bú sùúrù àná kò mú solúsàn yẹn wá yóò mú solúsàn ní wàá lọ́mú tó yẹ wá nílẹ̀ aká yìí yóò gbé kí ní wí àwọn tó bá fara balẹ̀ ó lè gbé solúsàn. ìyá kò lọ. ẹni àṣàbòsí fún àtẹni ṣàbòsí tàbí ẹ dáhùn lọ́wọ́ ṣẹbẹ́ ni wọ́n kò sí mi ló gbé kó ń sùn. sọ́ra káàkà lọ́yìn máa wà wọ́n ti lú máa. ẹni tá àṣàbòsí bẹ́ẹ̀ dáhùn lọ́wọ́ àtẹ́ni ẹni tí wọ́n ṣàbòsí fún lọ́wọ́ àtẹni àtàlákòsí èèyàn àwọn sàájú àgbọ̀ agbọ́jẹni tí wọ́n ṣàbòsí fún ẹni tó bá jẹ́ ẹni wọ́n ṣàbòsí fún ọjọ́ bá nàbìnà lọ́wọ́ ànábì ní àwọn sọ́dọ̀ ànábìnà lọ́wọ́ ànábì ní káàkóso fọ́nkọ̀ yẹlé ẹ̀kọ́ wọlé ló bàbá ìjọba àbòsí tó ń ṣe wọn ọ̀dà ìjà ti bọ̀ tán ni ó wà fún yìí ẹnu náà lọ́wọ́ mi. tí ẹ̀rọ ti máa lè jẹ bẹ́ẹ̀ tẹ́sí bá ẹ̀sìn ọlọ́run bá sì ti jọba tẹ́sí ọlọ́run bá sì ti dàgbà ìlú ọ̀sẹ̀kù bàbá wà ná èyí máa ń fà náà mọ́ nínú bàbá wa lẹ́gbẹ́ àgbọ̀rọ̀ mọ́sà kẹ́ wọn bàbá wọn wà sí àgbẹ̀yọ mọ́sà kẹ́ wọn gbogbo wọn bàbá kan wà mí àtàwọn mí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀dá náà gbogbo ẹ̀dá kan wà mí ayíjáyé ni bó ṣe bó sábà ṣe kẹ́ tó kọ́rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní kọ́rọ́bọ̀ wà sí kú torí bàbá alájà gbà ọ̀ka tí bẹ́ẹ̀sì ńlá rẹ̀ náà ó tẹ̀ wọ́n bá sọ̀rọ̀ bàbá alájà gbà láyé dá wọ́n bá sọ̀rọ̀ dáadáa ló ń kẹ́lẹ́ sí fún ọ. ẹni bá ti ń fẹ́ àwọn ẹni ọlọ́run ó ti tán. sẹ́yìn òkúlé yìí tẹ bá ti mánéjì ara yín tẹ̀ sọ̀kan ẹni ọlọ́run bá gbé fún ẹ fi bẹ́ẹ̀ ẹ bá gùn sí ẹ kàn máa bá yèrè ẹ má dìtẹ̀ tẹ ẹ bá dìtẹ̀ tẹ bá ní nígbà inú yẹn mọ̀ dákẹ́ yóò sì máa lù ẹ̀yìn ilẹ̀ yìí ti ń dá àwọn nǹkan mọ̀ wá lò ìjà tẹ̀ ní àwọn ọkọ̀ tó ń ṣàkóso máa dá. torí ẹ bá yíyí á ní ìjábọ̀ àwọn ọ̀nà ẹ bá dára bọ́ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì bá tẹ̀ ní wọ́n fẹ́ pè ìtọ́sọ́dọ̀ ọmọ ní àwọn òtòdì náà ṣẹ́ tó wọn wọ gbọ́dọ̀ wọn yóò ẹsẹ̀ sùúrù fún wa ná àbí kẹ́ ẹ sọ fún wa pé ẹsẹ̀ tù kẹ́ ẹ ti sọ fún wa yí pé ẹ̀dà kẹ́ ẹ sọ pé ìlọ́kà kan bá yí pé. lókè yìí ẹ má fọ tẹ̀síwọ́nù o
níbí. Ẹ pọ̀ níbí. Lọ́dọ̀ tó ti pẹ́. Sọ́yà pé kò sínú wọ́n ṣẹṣẹ tí wọ́n nílò kankan yín. Àmọ́ tó tẹ̀ bá wà kò ní lè dìgbà. Gbogbo ẹni tọ́lọ̀ ti wá nà ó ń bẹ̀. Tọ́lọ̀ ti pọ́n lé ọba owó ní ọba wọn kánú. Olórílé ọba wọn kánú. Olédọ̀rá ọba wọn kánú. Gbogbo mákàtí náà bẹ̀rẹ̀ ní kò wọ́n bọ̀ mẹ́rin. Ṣé gbogbo yìí tọ́lọ̀ ti nà ó tó ń pọ́n lé? Ọlọ́run ní sọ ìjọba yìí mọ́. Ọlọ́run ní sọ ìjọba yìí mọ́. Gbogbo ẹ̀yin tó kù náà tẹ̀ ń wọ́n náà. Gbogbo ẹ̀yin tó kù náà wọ́n náà. Ọlọ́run jẹ rí. Ọlọ́run jẹ rí. Gbogbo ẹ̀yin tẹ̀ tí lọ́wọ́ mú bí òṣèlú. Gbogbo ẹ̀yin tẹ̀ tí lọ́wọ́ mú bí òṣèlú. Ọlọ́run ní fà iṣẹ́ yìí. Ọlọ́run ní fà iṣẹ́ yìí. Ẹ̀yin tẹ̀ tí ìrọwọ́ mú. Ẹ̀yin tẹ̀ tí ìrọwọ́ mú. Ọlọ́run jẹ kẹ́ rọwọ́ mú. Ọlọ́run jẹ rọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ tí ọ̀dọ́. Ọlọ́run gbàdúrà gbogbo yín. Ọlọ́run gbàdúrà gbogbo yín. Gbogbo ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́. Gbogbo ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́. Fún yín láti ọdún. Ọlọ́run fún yín láti